bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́, ó kú ni ó ń ṣàìsàn ni, kí ló ṣe é, kí ló mú un? Ó ti kúrò lọ́rọ̀ Hajara Lásìsì, òṣèrébìnrin adẹ́rìn-ín-pọ̀ṣónú tí gbogbo ayé fẹ́ràn bíi owó. Hajara ti kú o, kò ní tàbí ṣùgbọ́n nú. Hajara ti kú o, bó tilẹ̀ jẹ́ pé ikú Hajara kò ní lóminú púpọ̀. ó yẹ kó kọ́kọ́ mú kán lọ tì mẹ́wọ̀n. Ẹ káàárọ̀ gbogbo ojú tó ń wò mí, orúkọ mi ni Ridwan Lasisi tí mo jẹ́ ẹ̀gbọ́n fún Hajara. Dókítà ti kọ̀nfàmù ní òru mọ́jú fún wa pé Hajara ti kú. Gbogbo ẹbí àwa ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ ṣé púpọ̀ o, látòrí pẹ̀sì gbogbo indọ́sírì ẹ ṣé púpọ̀ o. A jẹ́ fi àsìkò yìí sọ fún yín pé gbogbo àwọn tí wọ́n ń sẹ́ndì owó kó má sẹ́ndì owó mọ́, torí ẹni tá à ń ti torí ẹ̀ sẹ́ndì owó ẹni náà ló ti padà lọ yìí. Ẹ ṣé púpọ̀ o, àfẹ́kẹ́ sẹ́ndì owó mọ́ sínú àkáǹtì ẹ̀. Ẹ ṣé púpọ̀.
ọjọ́.
ṣẹrẹ́ ni tó fún Anjara lóyún ó yẹ kọ́kọ́ mú kán lọ tì mẹ́wọ̀n ni. Ṣé ń gbọ́ nǹkan tí sísá yìí sọ? Wọ́n ní the case gan kò tiẹ̀ wá lágbára púpọ̀ tó yẹn. Ìwọ àwọn ṣèrè ní hospital ní bíi 2-3 days ago wọ́n admit them. Then I heard it from the source, maybe ẹnu ìyá no network ọ̀dùn mo ti gbọ́. Because mo mọ̀ pé torí height Ajara òun ló kọ̀ sí liver problem fún. Torí ó rà pé liver yẹn ọmọ yẹn ti tóbi ju liver ẹ̀ lọ. Ìwọ tó o jẹ́ kí Ajara aládìílẹ̀ fún ẹ tó o fún lóyún ó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì mú ẹ kọ́kọ́ bá mi lọ tiẹ̀ mọ́ ọ torí most yín áńgẹ́lì pínyúnpínyún ni yín ẹ mọ gráfítì nǹkan tó máa ń kọ̀ sí ara obìnrin nígbà tẹ́ ẹ̀ tí ẹ̀ mọ usefulness obìnrin náà tún náà tọkọ̀ pé ẹ máa mọ usefulness oyún tó fẹ́ bá yín gbé ẹlòmíín inú yín ò mọ usefulness obìnrin pé ó lóyún kẹ́ẹ̀kan tí kókàn ti ṣe gìrì lára yín kẹ́ẹ̀ ti wábi kì í sí kẹ́ẹ̀dẹ̀ rọ́ síbẹ̀ tọ́lọ́run bá sọ pé ó doyún áńgẹ́lì pínyúnpínyún oyún tọ́mọ yẹn ní nísìn òun náà ló affect liver because I guess pé oyún yẹn ti tóbi ju ara ẹ̀ lọ ọmọ tó wà nú ẹ̀ yẹn ó tóbi ju ara ẹ̀ lọ òun ló affect liver ká tiẹ̀ wá fọ̀rọ̀ ẹ̀yin actress sílẹ̀ àbí ẹ̀yin Nollywood whatever mo ti sọ̀rọ̀ yẹn lánàá but ẹni tó fún Ajara lóyún ṣe mọ̀ pé ó yẹ fún kú bó ò bá yẹ fún kú ó yẹ kọ́kọ́ lọ tiẹ̀ mọ́lé kọ́kọ́ lọ tiẹ̀ mẹ́wọ̀n ṣó o mọ̀ bí ẹ̀ tí Ajara gan gbé oyún. She said in one interview maybe months ago pé òun ti lóyún kan rí pé bóyá ọmọ yẹn bóyá oyún yẹn bàjẹ́ lára òun. Ẹ mọ importance pé èèyàn fẹ́ ẹni tó fẹ́ lóyún bóyá ẹ̀ tí ẹ̀ gbé oyún or not. Ó yẹ kẹ́ ìwọ tó fún Ajara lóyún yẹn ó yẹ kó o kọ́kọ́ san owó pé ó fẹ́ bẹ́ẹ̀ gbé oyún sínú. Ṣó máa dúró nira tó ti fi ọmọ yẹn sí olórí bobo ara ẹ̀ pínyúnpínyún angel pínyúnpínyún ṣó ti mọ̀ nira tó fi sí. Ó jẹ́ kán máa sọ pé wọ́n ti ná 5 million wọ́n ti ṣe kíní kan. Ó dẹ̀ lè má lówó lọ́wọ́ bẹ́yẹn ó lè má lówó lọ́wọ́ o ò lówó lọ́wọ́ ò ń pín oyún kiri o ò ní owó lọ́wọ́ o lọ ń pín oyún ẹni tó pín oyún náà ó gba oyún yẹn ó gbà kó pín fún òun ẹ̀kàn máa jẹ́ kéèyàn máa amúnidẹ́ṣẹ̀ nìyí amúnidẹ́ṣẹ̀ nìyí irúkírú ọbẹ̀ ẹwọ ìbíyẹ fọ́jú ọ̀tún ẹran ẹ̀fọ́ tòsí òun lọ̀rọ̀ ẹni tó fún Ajara lóyún yẹn in fact I don't want to talk too much torí alábíàmọ ni but Ajara ìyẹn ò ní gbẹ̀mí ẹ̀ lágbára Ọlọ́run á bá mi fún ẹ lálàáfíà á ṣe ara àyà tóbìnrin ń jẹ nìyẹn ara àyà tóbìnrin máa ń jẹ ní pọ́nbá yín gbóyún ó máa restructure ni afẹ́lòmíì ní gọ́tà afẹ́lòmíì ní tòbí lábíyá á change look ẹlòmíì á sọ darúgbó afẹ́lòmíì ní a lot of things all the name pé wọ́n fẹ́ bá yín gbé oyún but yet most of you don't know the importance of that woman. lórí gbogbo ara yín kéèyàn má tiẹ̀ kù yín lépè láàárọ̀ kùtùkùtù bàtà Ajara Ọlọ́run á bá mi fún ẹ lálàáfíà agbára Ọlọ́run àlàáfíà Ọlọ́run á tó ẹ lára aláàánú máa dìde sí ẹ jọ̀ọ́ ẹ bá mi ran Ajara lọ́wọ́ o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo bẹ̀ yín torí Jésù